bọ́dún bá jọ pèrègùn amáwọ̀ tuntun wọ̀ o nítorí ọdọọdún ni sápọ́rúwé ọdọọdún lè rù wá wà ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ. Dr. onílé owó Rasheed Bernard ẹ tún lé lọ́dún kan sí lọ́jọ́ òní adúpẹ́ òkun adúpẹ́ dúpẹ́ ayọ̀ lóníṣẹ́ ṣẹ̀. ó yá o kó bàtà ijó sẹ́sẹ̀ kó o wájó sórin ewì tó dùn lóní yùngbàyùngbà mọ́rin. ó yá máa bá mi bọ̀ wá dansia ọjọ́ ìbí rẹ lóko. aha èrò ìgbẹ́rẹ́ máa bọ̀ kájọ yọ̀ èrò ìgboro ẹ súnmọ́ bí ọmọ bàbá ọ̀rẹ́ méjì ló sọjọ́ bí o gbajúmọ̀ òní wọ̀lú kára ìlú ó má mọ̀ Dr. Bernard onílé owó ló sọjọ́ bí ọmọ onílé owó kúrò nígbà tí ẹ̀yọ ènìyàn Dr. Rasheed o ọjọ́ ìbí kúrò ní kèrèmí ọjọ́ ìbí kúrò ní kékeré ọjọ́ ìbí kúrò ń bẹ̀ òun kí ni wọ́n ṣe ń bẹ̀ yẹn ọjọ́ tí èèyàn ń dunnú fọpẹ́ fọlá fògo fọlọ́dùmarè ọba ni ọjọ́ tí èèyàn mọ rírì ohun adídàáṣe tí èèyàn fi ń ṣe sàdánkátà fárúgbó ọjọ́ ọba bàbá àgbà. yes Dr. Rasheed Bernard onílé owó oríkì rẹ̀ ń gùn mí tẹ́tì rẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ kí n gbé ọ débẹ̀ bẹ́nikẹ́ni bá ń bá ọ sọ lọ́wọ́ tá a wà yìí jẹ́ kó yé wọn pé ò gbọ́ pa jẹ́ kí wọ́n mọ̀ póríkì rẹ nìkan ló lè wọ̀ ọ́ lọ́kàn. ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ mo gbéra mi ò nàgẹ̀ rárá mo ti balẹ̀ bàgẹ̀ Ondo ẹ̀gí ni mo balẹ̀ sí jẹ́ kí n kọ́kọ́ mú ọ làgbòrò ìlú Ondo já ó yá máa bá mi bọ̀ níkàlẹ̀ ìwọ lọmọ Ondo ẹ̀gí mọ̀ táìlátù ọmọ ajífagogo ẹdẹ mú mi ọmọ púpù fún ara àjàmọ̀ ọmọ amúlà méjì ojúṣẹ̀yẹ kò sọkọ Èkìtì sọkọ àkókò ọmọ Ondo kan ìlà méjì Ondo méjì ìlà mẹ́rin Ondo mẹ́rin ìlà mẹ́jọ Ondo mẹ́jọ ìlà mẹ́rìndínlógún Rasheed ọmọ bàbá ọ̀rẹ́ méjì ìwọ lọmọ Ondo àfijú ẹ̀dá tí ń rìrújá tẹwàtẹwà lọ́kọ̀ọ̀kan èjèèjì ọkọ̀ tó ń gbé mi fò lóńdó ó já mi sọ́ọ̀dẹ́ bàbá òun ìyá rẹ jẹ́ kí n kọ́kọ́ mú un láti ilé bàbá rẹ l'Odosida Dr. onílé owó ìwọ ọmọ Odosida lìṣídà bẹ́ẹ̀dì rọ́bà lìṣídà bọ́jọ́ kọ̀gùn sí kúdúgà lọ́tún àjànùwà lọ́sì àjànùwà tó sọ ọmọ Odosida gbọgbọgbọ ọjọ́ ń jí lọ l'Odosida alẹ́lẹ́ l'Ondo àkùkọ gàgàrà yóò kọ l'Ondo ìdájà wọn l'Odosida gẹ̀gẹ́gẹ́ mú dájà wọn yín bẹ́ẹ̀ jí rọ́bà l'Odosida ló wù ọ́ ó tún dàlẹ́ olúwa mi wò là ní o àwùgó ọmọ Odosida omiyè lọ́mọ yéé oríkì ọ̀hún ń gùn mí àìnílé bàbá kamọ́ ní tìyá ó yá mo tún fẹ́ gbé ẹ débẹ̀ l'Odojomu tara ṣàṣà tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ máa bá mi bọ̀ níkàlẹ̀ Dr. Bernard o ọmọ Olújọmú odò ibi owó sọ sí dẹ̀ rówó ká arówó ká ọwọ́ ògo tóun ọwọ́ ògo tó dàka ìkátẹ́lùjọmù ọmọ ògbógbòbò létí ọ̀yàn yẹyàn límú owó ànákù àpò àgbẹ̀pọ̀ wú ìdínkù tanù dárùn tanù bí n bújìbújì mọ̀ sọmọ wá ọmọ lọ́tà ṣe pọ́ǹpọ́ Olújọmù ọmọ lẹ́yẹ ṣe wẹ́yẹ̀ lówó ògún ọmọ lọ́tà kan yẹn ṣe jọmù kún ẹ̀ ọmọ pajápajá sàdì òsọ̀nà ìdèrò ẹ̀ lọ́wọ́ kò ná má já ìdèrò ẹ̀ gbẹ̀yìn bọ̀ wá yẹn ajá jẹ́ ajá jiná tán à ń ta mọ̀ èwo dọ̀nà ọ̀pẹ òǹsúlẹ̀ bẹjọ́yè lágbàdá ṣe wé dàdá ìkọ egúngún nílá òde mdó ọmọlúdà ẹ̀jẹ̀ yẹn rùsù wò là ní o ọmọ Olújọmù odò jẹ́ kí n dá a dúró ná nítorí ibà méjì kọ́ nítorí ọjọ́ míì ni kí n tún lè kí ọ síwájú jù bẹ́ẹ̀. ọmọ babalóye yégbàtà o Dr. onílé owó Rasheed Amẹ́ríkà ní Philadelphia ló ti ń jayé orí ẹ̀ lẹ́ o láṣẹ Èdùmàrè wàá kéré délé òní tajò pé sájò lórúkọ ọba mi Èdùmàrè ó lè máa bí mi wípé ta ló ní máa kí ọ tó ní máa kí ọ onílé owó bùn mi aya ẹ̀sìké ló ní kí n máa kí ọ dáadáa aya ẹ̀sìké ló ń gbàdúrà kọ́ngbẹ́kọ́ngbẹ́ ó ní oṣù tọdún yìí wàá tètè mí inú àlàáfíà ara iwájú iwájú lọ̀pá ẹ̀bì tí ń ré sí iwájú iwájú ló máa lọ Dr. Bernard o ọwọ́ rẹ̀ àmúlele òní rámáyé òní sọnù lókè èèpẹ̀ ìbànújẹ́ òní kàn ó gbogbo tó ní pátápátá kọ́bọ̀ olúwọ̀ dá wọn sí níbi gbogbo happy birthday to you Dr. onílé owó Rasheed Bernard àwùgó ọmọ Odosida ọmọ Olújọmú odò ọmọ bàbá ọ̀rẹ́ méjì bùnmi onílé owó ayé ẹ̀sìké lórí èmi Adébáyọ̀ àrántí ọláníṣẹ́ wípé once again happy birthday to you.